Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Perfect Maid apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Perfect Maid. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá ti wò, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí Yoruba Premium Plus. Àwọn ló ń ṣò rẹ̀ lórí YouTube. A máa sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà. Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà. Ẹ tẹ orúkọ rẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.